Sunusi Adedele Rabi Jannata Naimi Adúpẹ́ f'Olúwa tó ṣẹ̀dá wa sáyé. Ó dá wa tán ó fi wá mọ̀nà ọ̀nà rí. Ó dá wa tán ó fi wá mọ̀nà ọ̀nà rí. Olúwa àtàmì rẹ̀ tó gbé. Olúwa àtàmì rẹ̀ tó fún. Oní àbá aṣáájú ẹ̀dá Muhammad. Ìkẹ́yìndẹ́ tó pọ̀ lọ́dọ̀ rẹ̀ ọba ńlá. Àforíjì tó pọ̀ lọ́dọ̀ rẹ̀ ọba ńlá. Fún bàbá wa Mustapha Sunusi. Bàbá fún bàbá wa Lákànní Sunusi. Adúgbò fún Ọlọ́run. Alhamdulillah. A fi ẹ̀yìn fún ṣẹlẹ̀ àdúgbò wa Muhammad. Sallallahu alayhi wa sallam. Ṣéèkù wa ọmọ dùnú kò nídìí kí àwọn wọ́n máa pè nǹkan ní ceremonial. Àwọn afáwà tó jẹ́ sí pé kò nídìí kéèyàn ń ṣe. Wọ́n ṣe kó mẹ́kọ́ gbogbo àwọn ọmọ ènìyàn lágbèjà dá wà lákètò yọ lọ. Àṣe kí níyàn ó ṣe. Àṣàdúà fún ọmọ ìdùnnú. Àṣàdúà fún ọmọ ìdùnnú. Àdúrà ó kún ọmọ ìdùnnú. Bàbá wa Sàmáhà Sheikh Mustafa Zublu. Ọjọ́ tí wọ́n bá lọ bí ìgbómọ àbí wọ́n ṣe wá sí wọ́n máa ń sábà ń sọ. Wọ́n á ní kí á rí wípé orúkọ tá a sọmọ wa ká rí pé orúkọ tó lámìlẹ̀ nítorí wípé orúkọ máa ń rú mọ́. Wọ́n wá sọ̀tọ̀ bàbá kan wọ́n ní ọ̀pá yàkàtà dínà ni wọ́n máa ń pè wọ́n náà máa ń rẹ́rìn wọ́n lọ́pàá yàkàtà dínà ni. Wọ́n ní tí wọ́n kàn rí ni péjọ tí bàbá yẹn kú wọ́n ní wọ́n pa sóko kì í ṣe pé wọ́n wá pa lásán wọ́n wá mú tẹ̀ méjèèjì wọ́n wá fà á di ojú ọ̀nà táwọn èèyàn lè kọjá tó ń jásí orúkọ tí wọ́n tẹ̀ mọ́ lórí yẹn ó padà ṣe kí ni ó padà rò ó táà náà bá sì tá a bá wò dáadáa a máa ń sọ pé bàbá wa aláwọ̀ tó ṣe Adam Abdallah lè lórí bàbá nímọ̀ nígbà tí wọ́n sọ bàbá Ádámù ni wọ́n sọ wọ́n Al-Qur'an sọ wọ́n allama Ádámù al-asma'a kullaha. Wọ́n ní kò fún kankan tí mi jẹ́ ká Ádámù mọ̀ kíní yẹn ló ṣe kí ni olóró bàbá tábà wo bàbá wa wọ́n ní kamalu dínì adab wọ́n wá ní ìwà tán ìmọ̀ tán ẹ̀kọ́ tán sára bàbá ládàbí tán sára bàbá báwo ni o ṣe jí tán sára wọn. Tábà wá lọ sọ́dọ̀ àwọn bàbá oníṣòfin káwọn bàbá wa lóṣòfò wọ́n á ní bàbá wa Muhammadu Awwal wọ́n wá ní kò sẹ́ni tó ṣíwájú bàbá Awwalu báwo ni ẹnìkan ṣe fẹ́ gba wájú wọn Awwalu tí wọ́n sọ wọ́n yẹn náà ló ṣe kí ni lóró wọn nígbà tí wọ́n fẹ́ sọ Zublu wọn wá rí ọ̀sán wá sọ ní Al-Mustafa wọ́n gbórúkọ ànábì lórí tó yẹ sí pé akẹ́yìn nígbàgbọ́ tó wọ ànábì lórí òun náà ló ṣe kí ni òun náà ló wọ àwọn náà lórí fún di eléyìí àmì ọ̀rọ̀ títí Zublu sọ ilé orúkọ ọmọ orúkọ yẹn bẹ́ẹ̀ lórí eléyìí náà làdúrà ẹ̀yọ̀ kan tẹ́lẹ̀ fẹ́ ṣe kó ṣe ọmọ òkú ṣùgbọ́n àdúrà àwọn ìdí tí mo wá fún mi pé ká ṣe náà ní wípé màmá wa àgbà ni màmá tó fi kọ́ ṣe Zublu wọ́n ní màmá máa ń sọ wípé onírúurú òun yọ̀ ìjọ olóríire bí ìgbà míì èèyàn lè ṣiṣẹ́ rẹ kó wà rẹ kó ṣe gbogbo nǹkan tó fi já sí pé dáadáa náà ni kí wọ́n rí ìdùnnú náà ní kó gbẹ̀yẹ̀ tí nǹkan mi ò sì tẹ̀lé ẹ̀ fún ọlá Ọlọ́run ni orúkọ tó rú gbogbo àwọn tàyọ Ọlọ́run jẹ́ orúkọ náà wọ́n ṣe kùrọ̀ ayé wọn. Ẹni afẹ́ ni wọ́n lórúkọ bàbá wọn Ọlọ́run jẹ́ ká yẹ orúkọ fẹ́. Orúkọ tóun náà wá orúkọ títí ẹ̀ náà ní ọmọ ìdùnnú ìgbà tó wọ́n máa ń sọ̀rọ̀ lórúkọ téèyàn kí wá wúwa ẹ̀. Tẹ́yẹ bá wúwa ní ọgbà dárò dáwà tẹ́yẹ bá dọ́dọ̀ àyèmọ̀dé èdè àṣẹ́kùn ìdùnnú láì ní sọ̀rọ̀ lórí Sanusi ọmọ ìlú wọn lọ́dọ̀ wọn. Àwọn èlòmí wà gẹ́gẹ́ sí pé ó lè gbọ́dọ̀ tó gbọ́dọ̀ tèmi ó lè gbọ́dọ̀ ṣé ó lè gbọ́dọ̀ èlòmí ìlú ọmọ bàbá ó má gbọ́dọ̀ tèmi tẹ́yẹ bá gbọ́dọ̀ Khalifa Zublu ọmọ ìlú ni.
tẹ́ ẹ bá dọ́dọ̀ ṣe sùràká ọmọ ọ̀dùnú ni. Masha Allah. tẹ́ ẹ bá dọ́dọ̀ dọ̀kúrà tẹ́ ẹ bá dọ́dọ̀ sẹ́yìn àhàmdàlà tẹ́ ẹ bá dọ́dọ̀ ṣe kùnúntàkà àbí tẹ́ ẹ bá dọ́dọ̀ tèmi. ọmọ ọ̀dùnú ni. kátó má wà á wí àfa rẹ̀ gangan ṣé kàbí bá dé torí àgbọ̀dọ̀ fi tiẹ̀ ṣe torí tálẹ̀ ṣe ò bá gbè. ọmọ bàbá tó bá jáde tó bá sọ pé ọmọ ọ̀dùnnú kì í ṣe ọmọ ọ̀dùnnú rárá sọ́ọ̀dì iṣẹ́ kan ọmọ ọ̀dùnnú ṣe wá ń ṣe tó kì í ṣe dandan ní fọ́lọ́run kọ́lọ́run ó fi irú ọwọ́ yẹn náà dá padà fún àìmọye àwọn tí wọ́n ṣe kò sí tọ́lọ́run tó ṣe ọlọ́run náà dára burúkú fún ọlọ́run ọmọ ọ̀dùnnú tó ń jẹ́ fún gbogbo omi tó yẹ kó ti jẹ́ ọmọ ọ̀dùnnú fún ọlọ́run ẹ̀san fọlọ́run san gbogbo ẹni tí bá ń fún àwọn tó yẹ kó fún nínú òun bàbá yín ìbùnú lẹ fún wọn tí bàbá fi sílẹ̀ wọ̀ àfọ àyín ìbùnú lẹ fún wọn gbogbo tó bá jẹ́ àwọn àwòlé àfọ àyín pátápátá ìbùnú ni wọ́n rí lára yín lẹ́yìn tí kì bá ṣe pé ó ṣe jẹ́ ni sùúrù káwà bí ilé yìí ṣùgbọ́n ọmọ ọ̀dùnnú ọlọ́run lè bí yẹn ṣé ọmọ ìdùnnú òní kú lọ́rọ̀ yẹn ìdùnnú òní kú lọ́rọ̀ yẹn ọlọ́run ọba yóò lè mọ iná ìdùnnú bàbá ṣètò ìdùnnú lè wọ́n ní ọlọ́run ìmọ̀ àgbáríkà yín á ju ìmọ̀ yín lọ àgbáríkà yín yóò jùmọ̀ yín lọ àgbáríkà yóò jùmọ̀ yín lọ ọlọ́run òní yóò lọ gbogbo náà gbogbo tẹ̀mọ́ tẹ̀ wá ń tukọ̀ pátápátá níbi tẹ́ ìwé òkú jẹ́ ọmọ náà lọ́wọ́ ojú ìdílé ọlọ́run ojú ìdílé gbogbo tó yẹ kájú àlọ́ òkú pátápátá nítorí àsìkò ọlọ́run kò tó kójú bismillah rahman rahim allahumma salli ala sayyidina muhammad shafi nabi asib nasir amin ya akbar ala ifikum amin bismillah rahman rahim amin تحول الليل الى سجى وضعك ربك امر امين الاخره خير لك من الدنيا امين وسوف يعطيك ربك وترضى امين الا يجيبك يتيما فآوى ووجدك ضالا فهدى ووجدك عائلا فأغنى واما اليتيم فلا تقهر واما السائل فلا تنهر واما بنعمه ربك فحدث اللهم صل على سيدنا محمد شفيع نبينا حسين النصير الذي اخبرنا الله في كتب سبحان ربك رب العزه عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين.